ọlọ́run jẹ́ mi ìrí ogun o Bíọ́lá ọlọ́run jẹ́ mi ìrí ogun o Bíọ́lá ọlọ́run jẹ́ mi ìrí ogun o Bíọ́lá ọlọ́run jẹ́ mi ìrí ogun o bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ó ti dàṣẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti dàṣẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti dàṣẹ àbá tí alágẹmọ bá dá báyìí ìlòrìṣà òkè gbà kó ṣe tì lákọ̀ṣẹ bọ́mọdé bá mọ̀ṣẹ lọ́wọ́ a ní kó ṣẹ lágbàlagbà mọ̀ṣẹ lọ́wọ́ a ní kó ṣẹ gbogbo èyí tí mo wí lónìí Bíọ́lá ó ti dàṣẹ o ó ti rí bẹ́ẹ̀ ó ti dàṣẹ o kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ lọ́la aláhàólà wàlákùátà ìlà bìlà ìlàzìm amínà yà láò amínà kó fàyàkùn amínà yà láò amínà kó fàyàkùn amínà yà láò amínà kó fàyàkùn àmì Jésù àmì lórúkọ Jésù àmì lórúkọ Jésù. ẹ dúró bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká pọ̀ sùn bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká iṣẹ́ ìránṣẹ́ nìkan la èmi àti yín jọ ń wò yìí iṣẹ́ ìránṣẹ́ yẹn bóyá ẹ̀yin náà ti rí tẹ́lẹ̀ bóyá ẹ̀ tí ì rí ẹ̀yin tẹ́ ti rí tẹ́lẹ̀ ẹ ní sùúrù afẹ́fà kankan yọ afẹ́mù kankan jáde ẹ̀yin tẹ́lẹ̀ tí ì rí tẹ́lẹ̀ náà ẹ ṣe sùúrù pẹ̀lú wa ẹ farabalẹ̀ pẹ̀lú wa kẹrí níta fẹ́ fàyọ ẹ sì máa wo iṣẹ́ ìránṣẹ́ yẹn tán ẹ jẹ́ ká tún wo iṣẹ́ ìránṣẹ́ nìkan iṣẹ́ ìránṣẹ́ ẹlòmíì ẹ jẹ́ ká tún wò ó yá. láàrin ọjọ́ mẹ́ta ó bẹ̀rẹ̀ sí ní rí ìdáhùn àdúrà. àmín Jésù àmín. ó rí èrè àdúrà. àmín àmín. ó bá ti gbá aago lẹ́ẹ̀méje wàá sàmì lẹ́ẹ̀méje. àmín 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 lórúkọ Jésù. ok ẹ jẹ́ ká dúró bẹ̀yẹn náà ẹ jẹ́ ká dúró bẹ̀yẹn náà iṣẹ́ ìránṣẹ́ ẹlòmíì tún lélẹ́yìí ó ti di ìránṣẹ́ méjì báyìí sí ti àwòṣẹ́ ìránṣẹ́ wọn iṣẹ́ ìránṣẹ́ àwọn méjèèjì máa pìlẹ̀ fún yín tán kẹ́ wò máa pìlẹ̀ fún yín tán kẹ́ wò so ohun tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ohun tí mo fẹ́ gbẹnu lé lórí fídíò tí ẹ̀ ń wò yìí pẹ̀lú àwọn ìránṣẹ́ méjì yìí ẹ̀yin náà máa sọ ohun tó ń bẹ lọ́kàn yín o nínú comment box ẹ jẹ́ ń yára ka bíbà yìí náà nínú bíbélì nínú ìwé Lúùkù orí kẹwàá ìwé Lúùkù orí kẹwàá ẹ jẹ́ yára ka bẹ̀yẹn fún wa ìwé Lúùkù orí kẹwàá láti ẹsẹ̀ ìkíní ó ní lẹ́yìn kan wọ̀nyí Olúwa sì yan àwọn 70 ọmọ ẹ̀yìn mìíràn pẹ̀lú ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun fúnra rẹ̀ yóò gbé dé ó sì wí fún wọn pé ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹ bẹ̀ Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Praise the Lord. Àmọ́ kí gbogbo ojú tó ń wò mí nílé yóò dára fún wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ lórílẹ̀‐èdè yìí Nàìjíríà ni àti gbogbo ibi tí a wà pátápátá ní gbogbo àgbáyé àkókò tí a wà ni mo fi kí wa ó kù díẹ̀ kọ́dún yìí parí lórúkọ Jésù ànífẹ́kún parí ẹ̀ o ayọ̀ àti àlàáfíà ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ànító àti àníṣẹ́kù ní èmi àtẹbí mi àtàrà mi ní ẹ̀yin àtẹbí yín àtàrà yín lájọ máa fi parí ẹ̀ lórúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ àti rí àwọn ìránṣẹ́ méjì bíbá yìí Muyideen Sharja tó kúrò ní Àgbàlá Gabriel tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Yọyín lómi dẹ̀ mọ̀ sí Àfibíṣú Olóore lómi mọ̀ sí Muyideen Alábàárò ní Bódìjà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now ìránṣẹ́ kejì òun ni Pastor Adémọ́lá Gabriel Amusan Àgbàlá Gabriel àti rí àwọn ìránṣẹ́ méjì yẹn àti rí iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ṣe ní kókòkò mọ̀kàn pọ́ọ̀sì ẹ̀ ni máa fi iṣẹ́ ìránṣẹ́ àwọn méjèèjì lẹ̀ fún wa so ohun tèmi fẹ́ sọ èmi á kàn sọ tèmi bá ti sọ so máa wá fi àwọn iṣẹ́ ìránṣẹ́ yẹn sílẹ̀ fún wa ká wò tábà ti wá wò tán ohun tí mo fẹ́ sọ lórí fídíò yìí pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ àwọn méjèèjì yẹn so tí bá ti wá sọ tán lẹ́yìn fídíò yìí náà ẹ̀yin náà ẹ comment ọ̀bí fídíò ṣe ń lọ lọ́wọ́ ẹ bẹ̀ sí ni máa tẹ comment yín ó bá ṣe ń wá sí yín lọ́kàn kẹ má bàa gbàgbé kí fídíò yìí kó tó tán ohun tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé a rí Muyideen ní bíbá yìí Muyideen Sharja tabadẹ obi tí a kà yìí Bíbélì sọ yìí pé
Jésù Kristi ó tún yan àwọn ọmọ ẹ̀yìn 70 mìíràn pẹ̀lú, ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun fúnra rẹ̀ yóò gbé dé. Ó sì wí fún wọn pé ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ̀ Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Praise the Lord. Now, ṣé Muyideen náà ti di ọ̀kan lára àwọn ikọ̀ àtìríjú Ọlọ́run ni? Torí a rí pé Ọlọ́run pe àwọn ènìyàn ní ìkẹyìn yìí láti polongo ìhìnrere Kristi, láti fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn àwọn ènìyàn, láti ṣe iṣẹ́ ìránṣẹ́. Onírúurú iṣẹ́ ìránṣẹ́ ló dẹ̀ wà, ó dẹ̀ ní oríṣiríṣi ọ́fíìsì tó wà nínú ìjọba Ọlọ́run ní ìlànà ti Kìrìsìtẹ́nì. So àlòmíì ọ́fíìsì tàdídì gbélé lọ́wọ́ ní àdúrà. Ó máa gbàdúrà, tó bá gbàdúrà báyìí ó tún máa tayọ bí ẹni tó jẹ́ pé a kàn fi sí ọ́fíìsì pé bóyá kó máa ṣe ìtọrẹ àánú. Ẹlòmíì dẹ̀ ọ́fíìsì tàbí sí oníwé kó máa gbà àwọn ènìyàn lámọ̀ràn, kó máa gbà wọ́n láwọn tó bá gba ènìyàn lámọ̀ràn báyìí tí ẹ tún máa tayọ ju ti ẹni tó jẹ́ pé kó máa káàkiri fún ìjèrè ọkàn, máa wàásù káàkiri fún ìjèrè ọkàn. But síbẹ̀síbẹ̀ náà gbogbo ikọ̀ àtìríjú Ọlọ́run náà ló ní láti lè ṣe gbogbo àwọn nǹkan tí mo mẹ́nu bà yìí o. Yálà ìgbanilámọ̀ràn yẹn kánsẹ́lì, yálà àdúrà gbígbà, yálà ìfifúnni, yálà ká máa jáde lọ ká máa wàásù ìrere Kristi, ká máa wàásù. Bẹ́ẹ̀ yẹn gbogbo ìránṣẹ́ Ọlọ́run ó gbọ́dọ̀ ní àǹfààní láti lè ṣe àwọn nǹkan wọ̀nyí náà. Ṣùgbọ́n ó kàn tún máa ní ibi tó jẹ́ pé ibi tá a dìdì tó jẹ́ ilé iṣẹ́ tá a foni kálukú sí gan láti ṣiṣẹ́ tó jẹ́ pé ibi tí ìpè ẹ̀gan tó dúró lé lórí nìyẹn. So ó máa ṣe dáadáa ju ẹni tó jẹ́ pé nǹkan la fi sínú ọ́fíìsì yẹn lọ. Náà a rí Muyideen níbí báyìí tí ó ń gbàdúrà, a dẹ̀ rí ìṣọwọ́ gbàdúrà ẹ̀. So ohun tí ò wá yé mi nípa ẹ̀ bóyá ó yé ẹ̀yin, mo ṣe fẹ́ kẹ́ comment abẹ́ fídíò yìí. Ṣé Muyideen náà ó ti gba ìpè ni? Ṣé ó ti gba ìpè ni? Ṣọ́lọ́run ti pè ni? Ṣọ́lọ́run ti pè Muyideen ni? Tọ́lọ́run tó bá jẹ́ pé Muyideen ti gba ìpè, tó bá jẹ́ pé Ọlọ́run ti pè é, ẹ jọ irú iṣẹ́ ìránṣẹ́ tó ṣe yìí, gbogbo ala listings tí gbogbo ala gbọ́ ohun tó ń sọ nínú àdúrà tó ń gbà. Ọ̀rọ̀ ẹ̀ nínú àdúrà yẹn ó fi ìdí Kristi múlẹ̀ níbẹ̀ yẹn pé gẹ́gẹ́ bí pé Kìrìsìtẹ́nì lòun, ó fi yẹn hàn fún wa nínú àdúrà yìí. Nínú àdúrà yìí ó fi ìdí Muhammadu múlẹ̀ pé gẹ́gẹ́ bí pé mùsùlùmí lòun, tàbá gẹ́gẹ́ bí a ṣe rí nínú àdúrà tó ń gbà yìí nínú fídíò yìí. Bákan náà nínú àdúrà tó ń gbà ó fi ìdí Ọ̀rúnmìlà múlẹ̀ gẹ́gẹ́ bí pé bàbá aláwo lòun, tàbí kí n sọ pé bàbá awo, ẹni tí ó mọ tìfun tẹ̀dọ̀, ohun tá à ń pè ní Ọ̀rúnmìlà oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ yẹn. So àwọn nǹkan mẹ́ta ló farahàn nínú àdúrà tí Muyideen gbà ní bíbà yìí. Ẹni kan tó dárúkọ ń bẹ̀ ìyẹn kọ́ ló mátà. N ta ṣáàmù ní pé iṣẹ́ ìránṣẹ́ kan nìyẹn, àdúrà gbígbà. So ó wá ń gbàdúrà yìí nìyẹn. Ẹ wá wo àwọn ibi tó mẹ́nubà yìí. Bẹ́ẹ̀ yẹn kí wá la fẹ́ pé Muyideen ní bíbà yìí o. Gbogbo ẹ̀yin ta lè jọ wo fídíò yìí. Ẹ jọ ṣé Muyideen àkọ́kọ́ náà ìbéèrè mi ni pé ṣé ó wà òkè? Ṣé kò sí nǹkan tó ṣe bíbà yìí? Ṣé ó wà òkè ní bíbà yìí? Torí téèyàn bá wò ó dáadáa, èèyàn máa wò pé alágbájá yìí ṣé ọ̀rọ̀ ẹ̀gbọ́n yí ẹ báyìí Muyideen, àbí ká sọ wípé skit ló ń ṣe, drama ló ń ṣe ni, àbí kí ni ká pè? Torí pé now nínú àdúrà ẹ bó ṣe dárúkọ Jésù Kristi ló ń dárúkọ tó ń fi àṣẹ Bíbélì tó fi ń ti àdúrà ẹ lẹ́yìn náà ló ń dárúkọ Muhammadu tí òun fi àṣẹ Kùránì tó fi ń ti àdúrà ẹ lẹ́yìn. Bẹ́ẹ̀ náà ló ń dárúkọ ìlànà ti Ọ̀rúnmìlà tó ń fi àṣẹ ti ọ̀rọ̀ ti Ifá
ohun ifá tó fi ń ti àdúrà ẹ lẹ́yìn now ìwọ gan ló wá wà ń bẹ̀ báyìí o ipò wo ló wà ń bẹ̀ báyìí o kí la fẹ́ pè ọ́ kí ni táìtù tá a bá fún Muyideen níbí báyìí ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ táìtù tá a máa fún Muyideen níbí báyìí ẹ bá mi sọ sí kọ́mẹ́ǹtì ẹ jẹ́ kó túbọ̀ yé wa o ká mọ bó ṣe ń lọ nípa Muyideen o ẹ̀yin tí ọ̀rọ̀ Muyideen yé tàbí ẹ̀yin tó súnmọ́ Muyideen tàbí ẹ̀yin tẹ́ súnmọ́ Muyideen bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká wò ṣé wòlíì la máa pe Muyideen níbí báyìí ni ṣé wòlíì la máa pè ní tàbí kí n sọ pé ṣé àfà la máa pè ní nínú iṣẹ́ ìránṣẹ́ tó ṣe yìí torí iṣẹ́ ìránṣẹ́ kan nìyẹn bẹ́yẹn so ọ̀tọ̀ ni pé ká sọ pé iṣẹ́ ìránṣẹ́ yìí iṣẹ́ ìránṣẹ́ tó wà lórí ìpìlẹ̀ tó tọ́ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ à ń sọ nípa pé iṣẹ́ ìránṣẹ́ generally pé nǹkan tó ṣe yìí sí iṣẹ́ ìránṣẹ́ kan nìyẹn now ó dẹ̀ fi hàn ó fi pé èèyàn wà nínú ẹ̀sìn ó fi hàn níbí báyìí ṣùgbọ́n ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló fi hàn wá ń bí níbẹ̀ yẹn but kò wáyé ènìyàn gan pàtó ṣé a ti sọ pé ṣé wòlíì ní ká pè ní a ti sọ pé ṣé àáfàá ní ká pè Muyideen ní tàbí ká pè ní bàbá awo èwo ni a fẹ́ pè Muyideen táìtù wo la fẹ́ fún nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí mẹ́tẹ̀ẹ̀ta yìí náà la máa pè mọ́ lára pé wòlíì àáfàá awo Muyideen àbí Muyideen awo Muyideen àáfàá wòlíì torí kò tiẹ̀ yé mi tó kàn da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn tó da irú pọ̀ mọ́ ṣàpọ̀ tó da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ó da gbogbo ẹ̀rú bí ẹsẹ̀ télọ̀ ṣé nǹkan ò máa ṣe Muyideen báyìí ṣé ọ̀rọ̀ Muyideen ò nílò àmójútó báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ yẹn bí ẹ jẹ́ tètè mójútó ọ̀rọ̀ Muyideen bẹ́ẹ̀ yẹn so iṣẹ́ ìránṣẹ́ yẹn nìyẹn máa filẹ̀ fún wa kí a wò ó so kó tó di pé òun filẹ̀ tó tẹ́ bá ti má ti fi ti Muyideen lẹ̀ fún wa tán máa fi ti Àgbàlá Gabriel náà lẹ̀ fún wa ká wò ó eléyìí tó bá bless yín nínú méjèèjì nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn ẹ̀yin náà ẹ kọ́mẹ́ǹtì síbẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ kọ́mẹ́ǹtì síbẹ̀ eléyìí tí ó bá jọ eré níbẹ̀ èyí tó bá jọ tòótọ́ níbẹ̀ èyí tó bá jọ ìpìlẹ̀ rere níbẹ̀ èyí tó bá jọ ìpìlẹ̀ búburú nínú ẹ̀ kẹ́yìn náà kẹ́ ẹ ṣe kí ni ẹ máa dá mọ̀ náà ojú ló mọ nǹkan tó yónú ìdodo nídajì ara so tí èèyàn bá ń sunkún àmà rí wọn ẹ jẹ́ tí Àgbàlá Gabriel iṣẹ́ ìránṣẹ́ tàgbàlá Gabriel náà lè rí ní ráńpẹ́ yẹn màá fóun náà sílẹ̀ lẹ́yìn ìgbà tí bá ti fi ti Muyideen sílẹ̀ tó bá ti play tán tàgbàlá Gabriel náà yóò tẹ̀lé bẹ́ẹ̀ yẹn so aríṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel àwọn tọ́lọ́run bá pè ẹ máa rí àmì yẹn lára wọn bí èdè sọ pé àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ pé ní orúkọ mi wọ́n máa lẹ́ẹ̀mí èṣù jáde wọ́n á gbóhun olóró dání kò ní pa wọ́n lára yes so ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn so Ọlọ́run dá àwọn tiẹ̀ mọ̀ ẹ wo iṣẹ́ ìránṣẹ́ ẹ wo iṣẹ́ ìránṣẹ́ so ó fi hàn gẹ́gẹ́ bí ẹni ìpè pé lóòótọ́ lágbájá yìí ó ní ìpè Ọlọ́run pè sínú ọgbàjà rẹ̀ láti ṣe iṣẹ́ ẹ dẹ̀ wá ayé àwọn tó ti bless ẹ wá ayé àwọn tó ti là kọjá mélòó la fẹ́ sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé oríṣiríṣi ọ́fíìsì ilé iṣẹ́ ló wà ní inú iṣẹ́ ìránṣẹ́ Christianity bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ikọ̀ àtijọ́ Ọlọ́run gbogbo ẹ̀ la gbọ́dọ̀ lè carry along ẹ wo Àgbàlá Gabriel ń bí báyìí ẹ wo bọ́lọ́run ṣe ń lò nílò ti wòlíì Ọlọ́run ń lò ó ń sọ àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn ó ń jíṣẹ́ fún wọn àwọn èèyàn dẹ̀ ń rí ìmọ́lẹ̀ wọn kúrò nínú òkùnkùn wọn bọ́ sínú ìmọ́lẹ̀ ìyẹn nìkan tún kọ́ iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi lára ẹ̀ tún ní pé ká báyìí náà àwọn ènìyàn pàdé àwọn tára ni ká tù wọ́n lára ẹgbẹ́ Àgbàlá Gabriel gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ṣe ẹ̀mọye ayé àwọn tó ti ṣe kíni tó ti là kọjá nípa ti pé ó báyìí ni wọ́n pàdé ó báyìí ni wọ́n pàdé àwọn tí ò nírètí mọ́ ẹ wo fídíò mi ẹ wo fídíò tó wà lórí channel mi tí mo sì gbé síbẹ̀ tí ò tí ì pẹ́ yìí òun ní latest fídíò tuntun tó ṣì wà lórí channel mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo níbi tí wọ́n ti ń bá arákùnrin yẹn yọ ayọ̀ pé Àgbàlá Gabriel Ọlọ́run ti lu Àgbàlá Gabriel fún láti gba kẹ̀kẹ́ márúwá padà wọ́n tún ra máṣíìnì
fún ìyàwó ẹ̀ tó máa fi rán ṣọ. Àwọn tó péjọpọ̀ síbẹ̀ tí wọ́n bá wọn dunnú tó bá wọn yọ̀ ní Àgbàlá Gabriel Prayer City ní Ẹgbẹ́dá, ẹ rí pé nínú àwọn tó tún kó àjọpọ̀ yẹn náà, oríire náà tún ṣe kíni, ó tún kàn òun náà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Àgbàlá Gabriel. Ẹni tí ò ní láyè, tí ò ní retí, kò sí nǹkan kan tó wà fún ìyá yìí, arábìnrin yìí, kò sí ìrètí kankan fún. Ó wá sí Àgbàlá Gabriel láàárọ̀ ọjọ́ yẹn nígbà tí ò sí nǹkan kan tó ń ṣe lé, ebi pa wọ́n, wọn ò ní nǹkan tó máa jẹ, ó ní iṣẹ́ ọwọ́, kò sí irinṣẹ́ mọ́ tó máa fi ṣiṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ yẹn, ìyẹn télọ̀ náà lòun náà, kò sí máṣíìnì mọ́. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń bá ẹni tí Àgbàlá Gabriel tọ́lọ́run lo Àgbàlá Gabriel fún, tí ó lọ gba kẹ̀kẹ́ padà wá, tọ́lọ́run sì ra máṣíìnì fún ìyàwó ẹni tán, ibi tí wọ́n ti ń bá wọn ń yọ̀, ibẹ̀ lẹni yẹn náà ti ṣoríire títí ẹ̀, ibẹ̀ yẹn ló ti ráàánú gbà, ló ti ṣoríire títí ẹ̀. Ẹ wo iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. So a máa dá iṣẹ́ ìránṣẹ́ àwọn tí Ọlọ́run wà lẹ́yìn wọn, tọ́lọ́run pè wọ́n, tọ́lọ́run bẹ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn, a máa dá iṣẹ́ ìránṣẹ́ wọn mọ̀. Iṣẹ́ ìránṣẹ́ wọn máa mú ayọ̀ wọnú ayé ẹlòmíì, iṣẹ́ ìránṣẹ́ wọn máa bà iṣẹ́ òkùnkùn jẹ́ nínú ayé ẹlòmíì, iṣẹ́ ìránṣẹ́ wọn ó máa ṣe kíni, ó máa fi ògo Ọlọ́run hàn nínú gbogbo tí wọ́n bá ń ṣe. Ó ti yàtọ̀ sí ọ̀gá àgbà ti bí tó pe orúkọ Jésù, tó pe Muhammadu, tó pe Ọ̀rúnmìlà, ó ti yàtọ̀ sí yẹn bẹ́yẹn. Ọ̀gá àgbà ti bí Muyideen Ṣájà, ẹjọ́ ta ló dùn nínú, ta ló pa lẹ́rìn, ẹjọ́ ta ló ràn lọ́wọ́. Gbogbo ìrìnàjò ẹ̀, gbogbo ń ta mọ̀ nípa ẹ̀ ní pé ó fi ibi ṣó lóore, ó bá àwọn èèyàn jà, ó ń ṣe jàgídíjàgan, ó ń ta tẹ́tẹ́ kiri, ó mutí, ó kọ ìyàwó sílẹ̀, ó dùn mọ́ ìránṣẹ́ Ọlọ́run pé ìránṣẹ́ Ọlọ́run bá ìyàwó òun lò pọ̀, àti àwọn ìwà jákujàku báwọn yẹn bẹ́yẹn. So ẹ ti máa, gbogbo náà ti rí yàtọ̀ nínú méjèèjì. Ìmọ́lẹ̀ yàtọ̀ sókùnkùn, òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀. Tí ìmọ́lẹ̀ bá dẹ̀ wọlé síbì kan, gbogbo wa la máa rí gbogbo iṣẹ́ rere tí ìmọ́lẹ̀ ń ṣe. Gbogbo wa la mọ̀ pé òkùnkùn, iṣẹ́ ibi, iṣẹ́ búburú, òun ló kún inú òkùnkùn dáadáa bẹ́yẹn. So ògo ni fún Ọlọ́run lókè ọ̀run fún gbogbo ẹ̀yin tá a ti jọ wo fídíò yìí. Ẹ jẹ́ wá fi fídíò yẹn sílẹ̀ fún wa, ká lọ wo iṣẹ́ ìránṣẹ́ àwọn ìránṣẹ́ méjèèjì yìí bẹ́yẹn, káwọn náà ká lè kọ́mẹ́ǹtì lẹ́yìn ìgbà tí a bá wò tán. Ẹ ṣé, ó yá. Láìpẹ́ láì jìnnà ó ra private jet tuntun tó já ọ̀rá lára rẹ̀ tí ó ràn tuntun. Bíọ́lá láìpẹ́ láì jìnnà ó ra private jet tuntun tó já ọ̀rá lára rẹ̀ tí ó ràn tuntun. Bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ, ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ, ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ, ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ. Ọlọ́run kì í ṣàárẹ̀. Bíọ́lá ò ní ṣàárẹ̀ ńgbà kọ̀ọ̀kan o. 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 Bẹ́ẹ̀ ni àkàlàmọ̀gbò kò ní ṣe aláìlú ẹgbẹ̀rún ọdún láyé. Bíọ́lá Ọlọ́run jẹ́ mi rí ogún o. 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 Bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ, ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ, ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ. Àbá tí alágẹmọ bá dá báyìí, ìlò òrìṣà òkè gbà kó ṣe ntìlá kọ̀ṣẹ́. Bọ́mọdé bá mọ̀ṣẹ́ lọ́wọ́, a ní kó ṣẹ. Bàgbàlagbà mọ̀ṣẹ́ lọ́wọ́, a ní kó ṣẹ. Gbogbo èyí tí mo wí lónìí, Bíọ́lá ó ti dàṣẹ o, ó ti rí bẹ́ẹ̀, ó ti dàṣẹ o, kó rí bẹ́ẹ̀, kó ṣẹ bẹ́ẹ̀ lọ́la aláhàólà wàlákùátà ìlà bìlà ìlàzìm. Amínà yà láò, amínà kún fàyàkùn, amínà yà láò, amínà kún fàyàkùn, amínà yà láò, amínà kún fàyàkùn. Àmì Jésù, àmì lórúkọ Jésù, àmì lórúkọ Jésù. Ẹ ṣé mo dúpẹ́ o. God bless you. Ó ra àánú. Àmín Jésù. Bọ̀dá yìí ó ra àánú. Àmín Jésù. Sìstá wà ra àánú. Àmín. Màmá yìí lọ ra àánú. Àmín. Èké Rúdà Mazà Ádámà Líàdá. Lórí àánú. Àmín. 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 Lọ́gbà 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 àánú. Àmín. In Jesus' name. Àmín. Ojú ò ní tì. Amen.
ojú òní tì Amen. láàrin ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ọ̀sẹ̀ yìí àwọn ire tó fọkàn sí àwọn ìrànlọ́wọ́ tó fọkàn sí ó máa tì ọ́ lọ́wọ́. Àmín. Àmín. Àtẹ̀mí lọ́wọ́. ó máa tì ọ́ lọ́wọ́. Amen. ó máa tì ọ́ lọ́wọ́. Àmín Jésù. mo fi òró ìṣe májẹ̀mú mo fi òró ìṣe májẹ̀mú mo fi ṣe májẹ̀mú láàrin ọ̀run àtayé mo fi ṣe májẹ̀mú ìdáhùn àdúrà òróró irú eléyìí tí a fi yan Sámúẹ́lì irú eléyìí tí a fi yan Dáfídì irú eléyìí tí a fi yan àwọn ọmọ májẹ̀mú nínú Bíbélì láti ibẹ̀ tí wọ́n dẹ̀ di ògùn àgbáyé òróró yìí náà di májẹ̀mú fún wọn náà lénìí. Àmín Jésù. Àmín. láàrin 72 hours láàrin ọjọ́ mẹ́ta ó bẹ̀rẹ̀ sí ní rí ìdáhùn àdúrà. Àmín Jésù. Àmín. ó rí èrè àdúrà. Àmín. Àmín. ó bá ti gbá aago lẹ́ẹ̀méje wàá sàmì lẹ́ẹ̀méje. Àmín. 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 Àmín lórúkọ Jésù. ẹ ṣé ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin àjọ fídíò yìí so ẹ ti rí fídíò yìí ẹ ti rí àwọn ìránṣẹ́ méjèèjì so mo sì mọ̀ pé ó ti yé wa ohun tá a lè sọ sí fídíò yìí nípa ìránṣẹ́ àkọ́kọ́ wòlíì àáfàá bàbá awo Muyideen so ohun tá a lè sọ ń pa ẹ̀ ẹ jẹ́ ká sọ nínú kọ́mẹ́ǹtì yẹn àti iṣẹ́ ìránṣẹ́ wọn a dẹ̀ ti rí ẹni kejì náà pásítọ̀ Gabriel Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel àti rí bí iṣẹ́ ìránṣẹ́ wọn bó ṣe lọ bẹ́ẹ̀ yẹn so ohun tí ẹ lè sọ nípa wọn ẹ jẹ́ ká sọ nínú comment box ẹ ṣé yóò dára fún wa èmi ni evangelist Daniel Taiwo Ọlọ́runṣàwò aka Only Jesus ẹ wà ní àlàáfíà kẹ máa gbégbé àlàáfíà yóò dára àlàáfíà ní fún yín pẹ̀lú.